Mami, bá sọ̀rọ̀ látẹ̀lé. Nǹkan tí màá ṣe ni màá ṣe. Ṣé lákànní tẹ̀ ń wò yìí mi ò lè fẹ́. Torí mi ò nífẹ̀ẹ́. Ọjọ́ wo ni mo ti dáná fún ẹ nínú ilé ìgbẹ̀yìn? Don't expect pé kó délé kó bá oúnjẹ. Sọ fún mi, ọjọ́ wo ló ti jẹun nínú ilé ìgbẹ̀yìn? Ó rí àbí ọ. Tó bá ń ka ẹni tí àwọn abiyamọ fúláyé, abiyamọ kọ́ ló bí ẹ o. Ogun abẹnú gọ̀ǹgọ̀ tó bẹ́ẹ̀ Majele nípa ọkọ ẹ̀ tó lọ fẹ́ pa. Sọ̀rọ̀ mi yọ, ọlọ́mọdé kárí kò sí dáadáa. Ẹ wo bí, no, ẹ jẹ́ kí ẹ ta ẹ o, ẹ jẹ́ ẹ ta yín dáadáa o. Kí ló obìnrin ló ṣe ń ṣe báyìí? Kí ló tí ì rí? Kí ló tí ì rí tó fún wa fẹ́ parẹ́ nínú? Busayo, please, má sùn mí kan ara ògiri because tó bá try ẹ̀ máa lú ẹ̀ dẹ̀, máa lú ẹ̀ bẹ́ẹ̀, kò sí kan tí babaláku bàbá ẹ̀ lè ṣe fún mi. O ò lè sọ pé mọ̀ sórí nǹkan tó bá níyàn lára kó jẹ́yàn kó jẹ́ nípìn nínú ayé èèyàn tó bá ti níyàn lára téèyàn bá mú kúrò kò sí nǹkan tó fi ń ṣèyàn. Tí àbúrò mi bá ti lè kú tí ẹbí yín láti òkè délé tí ọba ti kú tán come bastard. Àjà tó kàn tàgbà rẹ̀ ní ká má rí ọ̀rọ̀ tí ọ̀tọ̀ rẹ̀ lọ́dọ̀ wà lẹ́nu láàrẹ̀ méjèèjì ó lè jẹ́ pé ó lè wọ́ sùsùsù wá gbé òbí báwo lè ṣe tẹ̀mákìlìsì orí búrọ́ọ̀sì o ló kó 44 látẹ̀yìn ọrùn ni ọkọ̀ fẹ́ gún fíríjì báyìí. Bàbá, ẹ wo, ọkọ mi ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ. Nígbà mo ní pé kọ́ra kó pe fún mi o bó ṣe yánu fì lélẹ̀ máa gbé ìwọ náà níwọ̀ yìí náà orí mi lọ́ba mu.